Aláwùjẹ́ olórin tó ń lanu tó ń kọrin. Aláwùjẹ́ jẹ́ onísùúrù èèyàn, ẹni tí ò ń lé èèyàn, tí ò wò pé bóyá èèyàn kan ó ń ṣe gbá èèyàn kan ó ń ṣàwọn bá àbẹ̀ látòkè àkọ́ mi ó bẹ́lẹ̀ kò kàn mí lé nínú kó nínú gbé wọ́n jà wájú lé ní kò kàn mí léèyàn kan fáìsì ìbọ́jú èmi Àlàó ní òbẹ̀ sámsám fọ́nìkúnú kó méjì gúnra wọn ṣẹ̀fí wo ní yàbẹ̀ wá wòran ẹ̀fọ́ mi bẹ́lẹ̀ yẹ màá ní mo rò ó ẹ̀fọ́ aláta màá ní mo ṣe o èèyàn mọ̀ mi ẹ̀ wọlé ẹ̀ wá jẹun gbéyàn kan sí páńlá bò kan mi ó ẹ̀fọ́ aláta màá ní mo rò ó ìṣàpàdé mi màá ní mo ṣe o èèyàn mọ̀ mi ẹ̀ wọlé ẹ̀ wá jẹun. ẹni wá pè ní ó ní láti jẹ́ èèyàn tí ó gbé oko tó mọ bọ́ ṣe ń ro oko tó mọ bọ́ ṣe ń jẹ sàárà láti kékeré ó lè mọ gbogbo orin tí wọ́n ń kọ ní orí sàárà láti kékeré ó mọ bàtọ́ bá ń ṣe ara àgbo nínú orin alára àti ìwọ ó sì mọ bàtọ́ ń ṣọdún èyí tó ń ṣọdún kókó mọ ó sì mọ gba dísàárì nígbà àwẹ̀ táwọn èèyàn ń ṣe láàyè láàbà ó tún kọ́ ní lẹ́gbà kan wọ́n mọ̀ nílé ilé níbi wọ́n gbé ṣe màrìwò àgàn wọ́n mọ̀ mí ní ṣọ́ọ̀ṣì níbi wọ́n gbé kálẹ́lúyà dandan wọ́n mọ̀ mí ní mọ́ṣáláṣí níbi wọ́n gbé Mùhámádù dandan dédé èèyàn rẹ̀ mọ̀ mí lò lóhùn alákòókò èmi ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà òótọ́ fún ju kò sí orin náà tí ó sì nínú àwọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òjìnà ọmọ ogun international ọmọ ogun gbogbo ra tó mú wa ẹni tí ò bá gbókorí tí ò mú omi odò àwọn adáṣà.